mọ̀núrò ó yẹ kó dúpẹ́ làṣẹ ní abọ́ lórí ire yìí gbégbá ọpẹ́ torí pé olúwa dá sí làṣẹ ní abá dúpẹ́ oore torí pé ó tún lé ọdún kan sí lókè pẹ̀láyé làṣẹ ní abá dámúṣọ̀fáyọ̀ gbogbo ọjọ́ kẹrin oṣù keje làyájọ́ ọjọ́ tábọ́ lórí ire yìí sáyé ọlọ́kàn ire ó bímọ ire òun tó wùwà ire ìyá Kẹ́mi ìyá Tọ́pẹ́ ìyá Lẹ́kan ìyá Israẹla ìyá Adéọmọdé aya Mr. Suraju ǹlẹ́ ọmọ ọlọ́jọ́ ìbí afúnni lóúnjẹ má wò bẹ́ẹ̀ ẹlẹ́yinjú àánú ọmọ wọn nífẹ̀ẹ́ àbúrẹ́ ọmọọba tó nílẹ̀ dẹ́sẹ̀ omi ọmọọba aládé tó ní sẹ́sẹ́ fún ṣọ̀bọ̀rọ̀bọ nílà nínú jẹ́ ọmọọba tí ò ní kọ́là tẹ́bí wọn lọ́mọ wọn nífẹ̀ẹ́ òye lágbo ọmọ olódò kan ò kéré ọmọ olódò kan ọ̀tọ̀ọ̀rọ̀ ọmọ odò tó sàn wéréke ọmọ odò tó sàn wéréke èyí tó dé ìkùnlé ọ̀sìnlẹ̀ tó dábàtà Ìgbàjà nípínlẹ̀ Kwara sanilé ìran ọkọ tó fi ọláyà Mr. SJ Adebara ọkọ alálùbáríkà ọkọ tí ń dúró gbẹngbẹng táyà ṣé báwọn lòkù àlàkẹ́ ọmọ ajẹ̀bí ọ̀rọ̀ yọ aya SJ Adebara bó ti sọjọ́ ìbí tòní dandan ni kò tó sẹ̀mí sí kó gbó kó tọ́ kó má ṣe fojú sunkún ọmọ o ò ní dopó òjijì lọ́lá olúwa o ò sì ní dẹni àwátì ǹjẹ́ ẹbí ọ̀rẹ́ Kẹ́mi Tọ́pẹ́ Lẹ́kan Israẹla Adéọmọdé àti dadi Israẹla ló wí pé o happy birthday to you.